لسيدنا محمد المصطفى خير من أوفى ومن نظر يا إلهي على النبي دم صلاتي ثم السلام على مرور الدوام يا إلهي على النبي دم صلاتي ثم السلام على مرور الدوام تفبخاني سبعا ولوظ بالضمام وتجرد لي زوراتي كل عام أنا سر الأسرار من سري كعبتي راحاتي وباسطي مدامي يا إلهي على النبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله صلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن سار على وتيرتهم إلى يوم الدين. اللهم آمين. lábẹ́ kíkí ọlọ́run àti ìtọrọ ìkẹ́gẹ́ fún anabi wa Muhammad, mo kí bàbá wa chief imam ní ìlú Ẹdẹ tí à ń bẹ́ńbẹ́ yìí, mo kí wọn, mo kí gbogbo àwọn chief mufasir ní gbogbo àwọn tí Ajánásí àgbà ní, mo kí gbogbo yín ẹ̀yin lẹ́nu ìlú, ó ṣọ̀ràn yàn ká kí yín, mo kí yín púpọ̀. Mo kó lórí kíkí yín, mo kí ìyá Satar, mo kí yín púpọ̀. Mo kó lórí kíkí yín, mo kí the Grand Chief Imam of Lagos State tí bàbá wa láti Shitabe tí wọ́n represent wọn, mo kí yín púpọ̀. Mo gbé kíkí mi, mo kí àfáà mi Ustaz wa Muhammed, mo kí gbogbo àwọn àfáà mi tí wọ́n wà ní orí ìjókòó lẹ́yìn bẹ́ẹ̀, Professor Maruf wà ń bẹ́ẹ̀, Sheikh wa Hashimi wà ń bẹ́ẹ̀, Dr. Qasim wà ń bẹ́ẹ̀, Twins Ajikanle wọ́n wà ń bẹ́ẹ̀, gbogbo wa mo kí wọ́n á gbé kíkí yẹn mo lọ sọ́dọ̀ gbogbo àwọn jàǹkọ̀ wa tí wọ́n ti ń náwó ní àti àárọ̀. Alhaji wa Bembe ni, Alhaji wa Turaki ni, Alhaji wa Saraki ni, aṣojú apàṣẹ, mo kí gbogbo yín, mo kí gbogbo ẹ̀yin ọba nínú ìlú, mo kí gbogbo ẹ̀yin olóyè jàǹkọ̀, mo kí gbogbo yín pátápátá. Mo wá darí kíkí mi, mo gbé wá sí ọ̀dọ̀ àfáà mi Olùrẹ̀mí Sheikh Mustopha Zuglol Sanusi tí fadilatu Sheikh Muntaqoh Abímbádé tí wọ́n ń jókòó ní ààyè wọn, mo kí yín púpọ̀. Hafizakumullahu wa ra'a, mo kí yín kọ́lọ́n jẹ́ kí ẹ pẹ́ ní orí ìmọ̀ represent àwọn àgbàlagbà náà pẹ́. Mo mọ̀ wípé tí n bá ti rí yín lórí ìjókòó, mo ti rí mudiru Daru Da'wa wal Irshad. Mo wá kí bàbá oníwàásí tí wọ́n ṣe wàásí fún wa, wọ́n ṣe àpọ́nlé púpọ̀, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n tún níbi tí wọ́n ń lọ wọ́n kánjú, àmọ́ mo mọ̀ wípé ayé ti dáyé social media, wọ́n rí wípé mo mọ rírì àwọn. Gbogbo ọjọ́ tí n bá ń pàdé wọn, mo ṣe máa ń sọ̀rọ̀ Sheikh Abdul Yekeen, ó máa ń yàtọ̀ púpọ̀. Ṣé sì mọ̀ wípé nínú òdodo, nínú déédé, òun náà ni pé kíyàn rí nǹkan òdodo kó fìdí ẹ̀ rinlẹ̀, kíyàn rí nǹkan òdodo kó fìdí ẹ̀ múlẹ̀. Àbòsí ńlá ni kíyàn rí nǹkan tó jódodo kíyàn máa dáwọ́ bò. Inzalu nasi manazilahum ala qadri khuzuzihim min ad-din, ó ṣe pàtàkì. Lágbájá ìgbìyànjú nu ẹsẹ̀ ẹ má dáwọ́ bò, lágbájá irú iṣẹ́ báyìí ló ṣe ẹ má dáwọ́ bò. Àbí ká kan wo àwòtá náà kúrò li fadli wa jihadihim, ká wò pé ká máa takò ọlá èèyàn àbí àmọ́ wọ́n ti lọ, mo fi yẹn kí wọn pé mo mọ rí wọn lórí bí wọ́n ṣe máa ń pọ́n Sheikh Abdul Yekeen lórí àpọ́nlé wọn fún bàbá Mawlana Sheikh Abdul Yekeen. mo mọ̀ wípé inshallah a tún pàdé tí Ọlọ́run ó ká dára pé màá sọ̀rọ̀ síwájú wọn, so màá lè dá àpọ́nlé yẹn máa dá padà dáadáa pẹ̀lú ògo Ọlọ́run. Mo wá kúrò níbẹ̀, mo wá lọ sí ọ̀dọ̀ bàbá oní nǹkan títí ẹni. Gbogbo ẹ̀yin
gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ àfa abimabi mo kí gbogbo yín Raid tó fi dórí gbogbo àwọn afa tẹ̀lá Azabandir Khalifa Kamilu mo kí gbogbo yín àsìkò ní ẹ má bínú mo wá kó ń bẹ́ẹ̀ mo lọ sí ọ̀dọ̀ bàbá oní nǹkan ìní ẹ̀yin náà rí i pé ìgbà tí Sheikh Fadil Suleiman Farouk oníkíjìpá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ nípa wípé kíyàn ṣáà ní ìwà tó dáa gbogbo ìmọ̀ tíyàn lè mọ̀ láyé ìwà ṣàgbẹ̀ ìwà tó dáa ìwà ọmọlábí ìjọmọlábí kíyàn dán gbangba kíyàn dán kọ̀kọ̀ ó ṣe pàtàkì púpọ̀ tẹ́ bá wo ojú ilẹ̀ lẹ́nìí ẹ rí gbogbo àwọn jankan ẹni tó bá ti dé látànà ló máa mọ irú àwọn èèyàn tó ń wọ bí ló máa mọ irú àwọn èèyàn tí wọ́n ti lọ ló tún máa mọ irú àwọn èèyàn tó ṣì ń wọlé tẹ́ fi mọ̀ pé Ọlọ́run ló lẹ́rú ẹ̀ ó ní ìwà tó dáa ó dẹ̀ láṣẹ pamọ́ tó dáa níwájú Ọlọ́run ló lẹ́rú ẹ̀ mo kí yín kú oríire o akíyín púpọ̀ kú oríire mo kí yín kú oríire púpọ̀ akíyín kú oríire púpọ̀ mo kí yín kú oríire púpọ̀ akíyín kú oríire mi ò bá tún kí yín jù báyìí lọ àbá kí yín jù báyìí lọ àmọ́ àsìkò ní òsì àsìkò ní òsì ọkọ àtìyàwó ní wáàsí tí wọ́n bá ń ṣe nínú wáàsí tí wọ́n bá ń ṣe mo rí pé ohun tí wọ́n sọ fẹ́yìn méjèèjì náà ni wípé ọkọ má condemn ìyàwó ẹ̀ má condemn ìyàwó rẹ but o lè correct ẹ̀ gbogbo ohun tó bá ṣe fún ọ rí pé o correct ẹ ní ìsúnmọ́ gbọ́dọ̀ condemn ẹ̀ tó bá ti jẹ́ pé gbogbo ìgbà ohun tó fẹ́ máa ṣe ni wípé ó ṣe dáa ọ̀hún condemn ẹnu àmọ́ gbogbo ìgbà má pèsè àkíyèsí báyìí mo rí pé gbogbo lájọ rí wá sí un gbogbo lájọ rí wá sí un ohun tó fẹ́ jẹ́ kó mọ̀ ní ìtàn fẹ́ kọ́ ọmọ ń bẹ̀ nù ni ìyàwó má lo agbára lọ́yà ṣọdẹ rí wípé Sheikh ti sọ kán tó kó ń bí ilé ẹ̀kan wípé gbogbo ẹni tó bá ti dájú ìjà pé ó ń bá wa àfa jà. ẹni ó bá ti dájú ìjà gbogbo àfa ní ń bá jà. má lo yẹn wọn náà má lo da barista rẹ o. mo rò pé méjèèjì yẹn ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti yí ọ. Ọlọ́run fi àlùbáríkà sí ìgbéyàwó yín. mi ò bá tí má jẹ ni tí máa sọ pé mo fẹ́ ka ìdàpọ̀ mímọ́ ìtorí mo béèrè lọ́wọ́ Ọlọ́run ló lẹ́rú ẹ̀ mo béèrè pẹ̀lú ètò pẹ̀lú gbogbo ẹ̀ àmọ́ wọ́n ní wípé àwọn pín program yẹn pé èyí táwọn gbọ́lá fún jù táwọn ṣàkóńlé kan fún jò náà ni pé kí wọ́n bá rákà ẹ̀ táwọn gbé fún àáfàá wa láti Daaru Da'wa wal Irshad mo ní ṣe bẹ́ẹ̀ lè ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni tí ò bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn lèmi ò bá ní kàn so igi àmọ́ gbà tí mo wá tún wá débì tí mo rí wípé wọ́n tẹ̀ sínú ìwé yìí mo ti wá pè èèyàn kan bíi méjì mẹ́ta pé mo rí àáfàá mi ń dárù pé wọ́n ń bọ̀ àwọn ni pé wọ́n ṣe ṣètò yẹn nìyẹn nítorí pé wọ́n bùkátà àlùbáríkà púpọ̀ bàbá wa nù ọgbà àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà àwa mẹ́ta la wà ń bì tó ṣọ̀ràn yàn bàbá wa ìmáàmù Èkó chief imam ilé kan náà ni gbogbo wa ti jáde grand chief imam rẹ̀ ọmọ Sheikh Mustopha Zuglol ni Sheikh Abímbádé ni ọmọ Sheikh Mustopha Zuglol ni èmi ò ń ṣọmọ kí ọmọ Sheikh Mustopha Zuglol ni a lè ṣe ẹ̀gbọ́n àtàbúrò láàrin ara wa ok ẹ̀yin ẹ̀ka báyìí ẹ̀yin ẹ̀ka yòókù báyìí ohun tó ń jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò òun nìyẹn kò ń ṣe ọmọ kéwú sáàfà torí pé bàbá òfìjọ́ kan pè mí lọ́mọ kéwú rí ọmọ mi ní ibùní ni bàbá máa ń pè mí tó fi hàn pé àwa ọmọ bàbá láwa ní orí ìjókòó yìí àpín láàrin àpín ní Ọlọ́run ó kàn mí mọ́ ṣe àpín ní àárín ara wa ó yẹ dira yín. ó yẹ dira yín wọn àtọkọ àtìyàwó. bismillahir rahmanir rahim. ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkí ọ̀run. alhamdulillahi alladhi khalaqa minal ma'i bashara. ọpẹ́ kó máa jẹ́ ti Ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ dídá ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara omi tí ń jẹ́ omi rọ́gbọ́rọ́gbọ́ tó ní ká máa jábára. waja'alahu nasaban wa sihra wa kana rabbuka qadira. látara omi Ọlọ́run wa ní a máa bára wa ṣe ká máa jáná ara wa ká máa fẹ́ra wa lóbìnrin ká máa fẹ́ra wa lọ́kùnrin tọ́rọ́ lọ́wọ́ ọba alágbára ni ọba tó mọ gbogbo nǹkan ọba tó sì lágbára lórí gbogbo nǹkan ni. nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu bihi min shururi anfusina wa min sayyiati a'malina. àwọn Ọlọ́run ọba ní ọba oníṣọ́ a máa dúpẹ́ fún a máa yìn gbogbo ìgbà gbogbo tí ń jẹ́ aburú inú ọkàn tí máa tọkàn jáde àwọn Ọlọ́run ọba níṣọ́ lórí rẹ̀ gbogbo tí ọkàn máa ta lọ́fà oró mọ́jọ wọnú ìgbéyàwó tá a fẹ́ ṣe lénìí. man yahdillahu fahuwa al-muhtadi. gbogbo ẹni ó bá mọ̀nà láyé tó ṣe ń tọ́tọ́ tó ṣe ń tọ́ yẹ Ọlọ́run ló kún lọ́wọ́ tó jẹ́ ó ṣe é ṣe fún un. wa man yudlillah fala hadiya lahu. gbogbo ẹni ó bá wá sọnù tọ́lọ́hun ò ní gbọ́ tọ́lọ́hun ọba tọ́wọ́ ń retí àrànṣe látọ̀dọ̀ ẹlòmíì irú ẹni bẹ́ẹ̀ ti fọwọ́ bólẹ̀ kò lè ránàṣe ń bì kankan. fama lahu min dunillahi min waliyyin wala nasir. ẹnìkan tó lè fọ́ sọ̀yà fún pé ọ̀rọ̀ ni ó dayọ̀
ó gúnlé ayọ̀ ó ṣoríire tó lẹ́yìn ọlọ́run ọba kò tún sí mọ́. wassalatu wassalam ala sayyidina Muhammad alqa'il an-nikahu sunnati faman raghiba an sunnati falaysa minna. ìkí ọlọ́run ọba kó máa bá òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad. ànábì ti ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ká ní àsopapọ̀ láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ. ànábì ní súnà èmi ànábì ní gbogbo ẹni ọba ti gbórí kò ń bẹ̀ kò sínú ìjọ mi ànábì. wa sallallahu ala alihi wa sahbihi wa tabi'in li sunnati ila yawmiddin. ìkí ọlọ́run ọba kó máa bá ànábì kó bá àwọn ará ilé rẹ̀ gbogbo ẹni ọba tẹ̀lé súnà ànábì wa Muhammad tí ó fi dọjọ́ gbẹ̀ndàlì kìyàmà. ìkí ọlọ́run kó kárí gbogbo wọn. láyé tá a wà ń bẹ̀ lẹ́ni. gbogbo wa la mọ̀ pé bàbá ọlọ́run ló lẹ́rú ẹ̀. gbogbo wa pátá la mọ̀ pé bàbá ọlọ́run ló mẹ́rú ẹ̀. àwọn náà ń fọmọ wọn fọ́kọ. àwọn ni wọ́n ń fọmọ fún ọkọ. gbogbo wa dẹ̀ la mọ̀ yí pé ọkọ ọmọ wọn. gbogbo wa la mọ̀ pé ọkọ ọmọ wọn. kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì ẹ̀ lé ọmọ wọn lọ́rùn. wọ́n fọ́ọ̀sì ẹ̀ lé lórí pé ó gbọ́dọ̀ má fẹ́. tabarẹ́ni tó fẹ́ takò. kó má dáhùn ìbéèrè mi. kó má dáhùn ìbéèrè wa. ẹni kúlù shahidna. gbogbo yẹn jẹ́ sọ pé ní gbogbo wa la jẹ́rìí kí wọ́n so wọ́n papọ̀. ká so wọ́n papọ̀ àbí ká má so wọ́n papọ̀. ká so wọ́n papọ̀. kúlù shahidna. ẹ la jẹ́rìí sí. ajẹ́rìí sí. kúlù shahidna. ẹ jẹ́ sọ pé ajẹ́rìí sí. ẹ jẹ́ àtúwí lẹ́ẹ̀kan sí. ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí ká ní ajẹ́rìí sí. ẹ jẹ́ ká wí lẹ́ẹ̀kan sí. ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí ká sọ pé ní ajẹ́rìí sí. wọ́n ní wọ́n ti mú sàdáàkì. wọ́n ti mú sọ́dá 200,000 wọ́n ti mú sàdáàkì wá. ya ayyuhan nas. gbogbo ẹ̀yin ọmọnìyàn tẹ́ wà nù ọ́ọ̀lù ilé ní. ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida. yìgìlá fẹ́ sọ papọ̀ láàrin Sulihat àti ọkọ rẹ̀ Abdulhamid. gbogbo ní ẹjẹ́ bukayọ̀ ọlọ́run ọba tó dá wa látara ẹ̀mí kan ṣoṣo. wa khalaqa minha zawjaha. gbogbo wa pátápátá ó wá dá wa lákọ lábo látara ẹ̀mí náà. wa batha minhuma rijalan kathiran wa nisaa. látara ẹ̀mí náà ọlọ́run wa ni a máa jáde lọ́kùnrin ká máa jáde lóbìnrin. wattaqullaha allazi tasaaluna bihi wal arham. ẹjẹ́ apáyọ̀ ọlọ́run ọba lára ìkìtà fèsì ọba tá a máa fi bẹ̀rẹ̀ wa àtàlájọ bí. inna Allaha kana alaykum raqiba. torí dájúdájú ọlọ́run ọba in tó jìnnà jù náà nínú ọlọ́run ọba ń rí ọkàn gbogbo wa lórí níta fẹ́ ṣe lẹ́ni o. káàfà wa wọ́n dà wọ́n pọ̀. káwọn àfa wa kí wọ́n dà wọ́n papọ̀. salamu alaykum ya ahla Mustopha fadaru dawa madirasati wahudiya tahiyati wa fil layli wa fil bukura litusbigani bi khairati lana fi rijala du'atu li khairi wa nusira udatu li liman dalla bunatu li majidi wa dawla fala ahadu yunawihuna wala ahadu yunazihuna wa man ajuna kitabullah wa sunnatu masidaruna jihaduna والرسول زعيمنا وقدوتنا والقرآن دستورنا والجهاد سبيلنا والموت في سبيل الله أسمى أمانينا ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. حياكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. bẹ́ẹ̀ la tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ṣẹ́ńlá nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. wa nashhadu anna sayyidana wa habibana Muhammad ibn Abdillahi rasuluhu shahadata haqqin wa shahadata yaqinin wa shahadata khudu'in wa shahadata istislamin
ونصلي ونسلم على الرحمة المهداة نبي الهدى بحر الندى صارم العدا وعلى آله وأصحابه ومن والاه. آمين. لين تاكي أولون. الحمد لله. أترى قلقبو إكياتي كفنشن لنبي ومحمد صلى الله عليه وسلم. متترى كيكي أولون تمسكي نبي صلى الله عليه وسلم. مكيبو بوين بابا واتم بنكالي. حفظكم الله ورعاكم. ó jẹ́ nǹkan tó ṣò mí lẹ́wù púpọ̀ ipò tí bàbá wa Olorunlomerue ẹ̀ tí wọ́n gbé mi sí yìí torí pé èmi kì í ṣe ará ibí yìí. Hayyakumullah. tó bá fi yàn síbẹ̀ tí yàn ó sì mójú ilẹ̀ nígbà bàbá wa Yasataru tí wọ́n ń kí mi lẹ́ẹ̀kan ó ní bọ́n ṣe kí mi ṣùgbọ́n mo gbà pé ńgbà táwọn náà wá síbi tá a wà àwọn náà ṣe àkí wa ń bẹ̀. Hayyakumullah. bó ṣe lè hùn kó jẹ́ bẹ́ẹ̀ lèmi náà ó ṣe kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ ń kalẹ̀. Akramakumullah. àfáà sì ní darihim madumuta fi darihim àbíkọ́ ní hayyihim madumuta fi hayyihim waridihim madumuta fi aridihim. fadarihim madumuta fi adarihim. fadarihim madumuta fi darihim. fadarihim madumuta fi darihim. وحيهم ما دمت في حيهم وأردهم ما دمت في أردهم. gbogbo ojú èèyàn bá wọn ní ìlú kan ìmọ̀ àwọn èèyàn bẹ̀ ìmọ̀ kìíní kan ó ní ilẹ̀ ẹbẹ̀ náà fi kí wọn. Darihim. fààyè ibẹ̀ kó o fi kí wọn. Darihim. kó bá wọn ní ilé tọ̀ ọmọ bíi ilẹ̀kùn wà tọ̀ ọmọ bíi tọ́ílẹ̀tì wà máa wọ́ kọ́ sì máa fi inú ilé náà kọ́ máa fi ṣí gbogbo ọ̀nà tó bá bẹ́ẹ̀ ṣe. Madumuta fi darihim waridihim. Madumuta fi aridihim. mo tàtàrà ayé náà mo kí àwọn tí wọ́n já wọn náà ní bàbá wa tí wọ́n sì jẹ́ aṣíwájú wa láti inú ọgbà Daaru Da'wa níjókòó yìí Fadilatu Sheikh Muhammad Salahuddin adamallahu hayatakum ọlọ́njẹ́ àríyìn pẹ́. Àmín. mo tàtàrà kíkí wọn mo kí bàbá wa tí wọ́n wá gbẹnusọ tí wọ́n jẹ́ bàbá fèmí ọlọ́run tí wá ní wọ́n máa bẹ́ ń kalẹ̀ náà wọ́n ti wá jókòó ní gbẹnusọ fún bàbá wa chief imam Lagos State bákan náà bàbá wa láti ṣíta ọlọ́ndàkọ̀lọ́njẹ́ àríyìn pẹ́. Àmín. hayyakumullah wa hafizakumullah wa ra'akum. Àmín. mo wá kíkàlẹ̀ bàbá wa náà mo kíkàlẹ̀ bàbá ti tàná mo fi bàbá tòní mo fi kí bàbá ti tàná torí pé bàbá Fadilatu Sheikh Abdul Yekeen Mustopha bàbá ni wọ́n jẹ́ fáwa náà àwọn náà ni wọ́n tọ́ wa wọ́n fowó tọ́ wa wọ́n fi gbogbo nǹkan náà ni wọ́n fi tọ́ wa mo fi bàbá tàná mo fi kí bàbá wa ti tòní ọlọ́ndàkọ̀lọ́njẹ́ àríyìn pẹ́. Àmín. Fadilatul Khalifatul Khulafah fún gbogbo Lagos State ọlọ́ndàkọ̀lọ́njẹ́ àríyìn pẹ́. Àmín. mo fi kíkì yìí náà mo kí bàbá wa Yasatar hayyakumullah mo tàtàrà yẹn mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ ẹ̀dá kún ti torí tọ́lọ́ ẹ má bínú. وأردهم ما دمت في أردهم. mo tàtàrà yẹn mo kí bàbá tó ṣe pé àwọn náà làwọn àjòkó tì torí pé àárọ̀ yìí náà ni èmi wọnú ìlú yìí àárọ̀ yìí náà ni mo wọ Nàìjíríà ọjọ́ Tuesday ló yẹ kí n dé ṣùgbọ́n gbà tí bàbá wa fún kankan lọ́sẹ̀ tí ń bọ̀ bàbá wa Olorunlomerue ọmọ àfa wa pọ̀ ẹ má bínú ẹ̀yin jàmáà wọ́n ti ṣe tàbárùkì fún ọmọ wa bàbá Olorunlomerue ọmọ kí ó pọ̀ fún bàbá wa kódà àwọn tí bàbá wa fi ṣe ọmọ tán padà tún sọra wọn dọmọ kí wọ́n ń bẹ àwọn tí bàbá wa fi ṣe ọmọ kí ó tó ṣe pé wọ́n fọ́ọ̀sì ara wọn sọra wọn dọmọ fún bàbá wọn ń bẹ bàbá wa Olorunlomerue ọmọ kí ó ni wọ́n jẹ́ fún bàbá wa ṣùgbọ́n tí wàá mẹ́mi personally wọ́n mú mi lábúrò wọ́n sì mú mi lọ́mọ. Hayyakumullah. so ti tèmi di méjì lọ́dọ̀ wọn ìyẹn náà ni mo fi wá rò pé ńgbà mo ń bọ̀ Nàìjíríà tí wọ́n sì pa ń dandan pé n gbọ́dọ̀ mọ̀ wá mo wá change tíkẹ́ẹ̀tì mi kódà àwọn ọmọ títí dáná àbíjẹta kọ́lọ́ndà kọ́lọ́njẹ́ àríyìn pẹ́. Amina. hafizakumullah wa ra'akum. Amina. bàbá wa ajánẹ́sì fún gbogbo ẹ̀dá kún ti torí tọ́lọ́hún
ẹ mọ̀ lẹ́ẹ̀kan náà mo ti sọ wípé mo kì í fadarihim ما دمت في دارهم وأرضهم ما دمت في أرضهم. baba khalifa gbogbo khalifatul khulafa. Hafizahullahu wa ra'ahu. Ńgbà wọn sọ lẹ́ẹ̀kan wọ́n ní àtàwọn bá ti rí mi àwọn ti rí mi èmi wá ní wa àbúrò bàbá wa Olorunlomerue ẹ̀ ni. Hafizahullah. bàbá Olorunlomerue ẹ̀ àtàwọn mudiru khalifa wọn máa bá ṣe yanjú ara wọn èmi bidhati mo wá ní wa àbúrò bàbá wa Olorunlomerue ẹ̀ ni. bá wa gbé mi síbi pé kí n máa jókòó níjókòó bàbá mi ìsá wa ní ìsá Ọlọ́run gbàdúrà wa. àlùbáríkà tí wọ́n ti ń tọrọ fáwọn ọmọ wa látàárọ̀ àwọn bàbá yìí àlùbáríkà òun náà ni gbogbo wa náà láàjọ ṣe ọmọ àfáà náà sì ni ọkọ ìyàwó bá a ṣe rí òun náà láti rí pé òun náà àfáà ni gbogbo ohun tí ń jẹ́ àlùbáríkà ayé Ọlọ́run bá a ṣe fún yín Ọlọ́run bá a ṣe fún yín ìfẹ́ tó ṣe wípé òun náà ló lágbára jù tọ́lọ̀ ń di ìrì sọ́nù Al-Qur'ani pé báwọn èèyàn bá ti pàdé ara wọn tán ti tò wọn Ọlọ́run ọba síwájú èmi Ọlọ́run máa wá fi mahabbatan wa rahmatan ní máa fi kún fún wọn Ọlọ́run bá jogún ẹ̀ fún yín. Àmín. irúfẹ́ tí ń bẹ láàrin oníṣẹ́ńlá ní Muhammad sallallahu alayhi wa sallam àtòun àti Khadija tí ò sírú ẹ̀ láàrin òun àtàwọn ìyàwó mi torí pé ànábì jáde láyé Khadija jáde láyé ń jọ ànábì ń jọ ọmọ 51 years 52 years kò sì níyàwó mi 26 years ló fi bá Khadija lò níyàwó lọ́kọ tí ò wo obìnrin mi. Allahu akbar. ìfẹ́ ló tó bẹ́ẹ̀ nǹkan kan ló pa wọ́n pọ̀ débẹ̀ gbogbo pọ́ńṣẹ́ ńlá ó fẹ́ èèyàn míì ó ṣe gbá 10 years nígbẹ̀yìn ìgbésí ayé ẹ̀ ni sallallahu alayhi wa sallam àfihàn àfi tọrọ fọ́kọ àtìyàwó ọlọ́ndàkọ̀ ọlọ́mọba fi àlùbáríkà bá a fi sáàrin yín ọlọ́mọdàárín yín rú mọ́dàárín yín rú a fi àlùbáríkà àwọn èèyàn mẹ́ta òun náà ni a fi tọrọ fún ọkọ àtìyàwó wa níbí lónìí ọlọ́run wọlé àlùbáríkà tí ń bẹ lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún kọlọ̀ndàkùn kọlọ̀mbà wa fi ṣe yín ní kọlọ̀mbà fi fàlùbáríkà sáàrin yín àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lèmi máa fi tọrọ òun náà sì ní fi gbẹnu baba chief imam Lagos State yín fi gbẹnu ẹ̀ tọrọ àlùbáríkà fún yín yín sì ti fi gbẹnu baba Khalifatul Khulafah yín fi gbẹnu wọn tọrọ àlùbáríkà fún yín yín fi gbẹnu baba wa yẹ Sattar yín fi tọrọ àlùbáríkà fún yín yín fi gbẹnu baba tí wọ́n jẹ́ ajánásí àgbà tẹ́dẹ́ ìfitọ́ra ìfitẹ́lótọ́ ẹnu bàbá mi àfa mi bàbá Sheikh wa Muhammad Salahuddin ìfitọ́ra àlùbáríkà fún yín àwọn mẹ́tẹ̀ẹ̀ta anabi Musa aleyhi salatu wa salam anabi Isa aleyhi salatu wa salam anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wọlé ayé pé kò sí ti yẹn wá lé ayé tó kọjá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún mo sọ fún yín lẹ́ẹ̀kan pé irú ìfẹ́ tí ń bẹ láàrin Khadija tó ń ṣe ńlá dànẹ́bì wọn láyé ṣàǹjọ́ kan wọn ló ń bá nàbí sọ̀rọ̀ ó ní magiritu anisa inabiyi kama giritu an Khadija wa ma ra'aytuha. Allahu akbar. ó ní jẹ́lọ́sì èèyàn rí láyé bẹ́ẹ̀ mi ṣe máa jẹ́lọ́sì Khadija wa ma ra'aytuha ìsìrí Khadija rí ó ti jáde láyé kí wọ́n tó fẹ́ mi ṣùgbọ́n mo jẹ́lọ́sì ẹ̀ ó ní kò sí ní tó fa náà di wípé ànábì yóò máa sọ̀rọ̀ rẹ̀ bíi pé kò sóbìnrin míì mọ́ láyé. Allahu akbar. irú ìfẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń ṣe fún oníṣẹ́ ńlá àti Khadija tó jogún ẹ̀ fún wọn tá fi jọ lo gbogbo ń tán lò ń lé ayé oníṣẹ́ ńlá obìnrin mi ò wú ọkùnrin mi iná ò wú kò wú Khadija ọlọ́mọba jogún ẹ̀ fún yín. wọlé anabi Musa aleyhi salatu wa salam qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli waj'al li waziran min ali haruna akhi ushdid bihi azri wa ashrikihu fi amri kay nusabbihaka kathira wa nadhkuraka kathira innaka kunta bina basira qala qad utita sulaka ya Musa qala qad utita sulaka ya Musa. wọlá anabi wa Isa alayhi salatu wa salam gbogbo tí ń jẹ́ àlùbáríkà lọ́lọ́run parí sáré bí yàn bá mọ̀ mí ìdání bó bá ní gold lélẹ́yìí ẹ máa wá rà ní 2 million tí sì ń pè fáyé ń gold in the name of Jesus Christ ayé ó sì máa dùn rà lọ́wọ́ ẹ̀ ọlọ́run lálùbáríkà mo parẹ́ sára Jésù òun lọ́rọ̀ rẹ̀ fi rí bẹ́ẹ̀ ọlọ́run wá fún wa ládùúgbò rẹ̀ nínú Al-Qur'ani fakuli washrabi wakori ainan fa imma tarayinna min al-bashari ahadan fakuli inni nadharitu lir-rahmani sawma
falan ukallima al-yawma insiya فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله أمي الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون فإنما يقول له كن فيكون. ọlọ́wọ́ wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. oníṣẹ́ńlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. aṣíwájú wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. kudiwa wa anabi wa Muhammad sallallahu alayhi wa ẹni sallam. tọ́lọ̀ ń tàtàrà rẹ̀ tó fi sọ wá di olórí rẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. atahiyatu lillah azakiyatu lillah atayyibatu salawatu lillah assalamu alayka ayyuha nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salih wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. baba Ọlọ́run ló mẹ́rù ẹ̀ Ọlọ́run dákun Ọlọ́run bá wa ẹ jókòó ẹ dákun ti torí tọ́lọ́ Ọlọ́run ló mẹ́rù ẹ̀ ẹ dákun Ọlọ́run bá wa ọ̀rọ̀ yín títí ń dùn dùn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí ẹ ṣe ọmọ ké fún bàbá wa lójú ayé rẹ̀ ẹ ṣe ọmọ ké fún Sheikh Zuglol lójú ayé wọn ngbà tó jáde láyé tán náà nígbà tí wọ́n kò láyé ẹ bò lẹ́ni tí ń sọmọ kéwù rẹ̀ kódà ń jó ẹ̀rù bà ọ̀rẹ́ níjọ́ tí ẹ̀rù bà ọ̀rẹ́ olólùfẹ́ wa ẹ̀rù bà wọ́n níjọ́ ogun dé tẹ̀rù bà wọ́n tókun wọlé ti bàbá wa ń jọ náà Sheikh Zuglol àwọn tá a lérò pé wọ́n ó sá wọn sá àwọn tó ṣe pé ńjọ́ tọ́rọ̀ ń dùn tá a rí wọn lọ́tún lọ́sì àrí wọn ń jọ náà níjọ́ tọ́rọ̀ ń dùn àrí wọn lọ́tún lọ́sì àrí wọn ń jọ náà tó fa wíwá mi lónìí nù ẹ̀yin lè má mọ̀ o ẹ má yàwó yẹn wọ́n ń pè mí sí nǹkan o ṣùgbọ́n nǹkan kan ni Hamza ṣe fún ànábì ni ànábì ò fi gbàgbé Hamza tó fi jáde láyé ó ní njọ́ náà bóun bá kó mílíọ̀nù dání njọ́ Hamza dúró ní gbangba Kaaba yìí pé ń bá tó kó wọlé wọ́tọ̀ Muhammad ó ní kò sẹ́ni bóun bá kó mílíọ̀nù dání njọ́ náà òun ò rẹ́ni tí ó gbà lọ́wọ́ òun tí ó dúró tó Hamza nìkan ló dúró tó níjọ́ ogun le tíwájú le tẹ́yìn le ẹ dúró ti lé Zuglol njọ́ náà ẹ dúró ti lé Zuglol njọ́ náà ẹ ṣakin ẹ fọmọ ọkọ Zuglol hàn njọ́ náà níjọ́ àwọn tí Zuglol tán sí lára tí wọ́n ń ṣe ṣọ̀bẹ́ṣẹ̀lú njọ́ náà ẹ̀yin dúró tàgbà pẹ́ kọ̀kọ̀ kì í mo sọ fún yín pé n tó gbé mi tí mo fi ń bẹ́ ń bì lónìí nù ẹ̀yin lè mọ̀mọ̀ Ọlọ́run kó wá wọlé abẹ́ mi sì máa ń sọ gbogbo àfa lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفاضل الكبير. Ọlọ́run ní mẹ́ta náà làwọn ọmọ Zuglol ló máa jẹ́ o àwọn kan wọ́n dúró pọ̀tà làwọn jẹ́ fún bàbá wa. mi ni wọn bá lè mú lílà sí i. lẹ́yìn rẹ̀ wọn ò yẹ wọn ò bẹ̀ lẹ́ni tí ń dúró ta àwọn ló kéré jù nínú ọ̀rọ̀ wa. mọ́kítẹ́sì dùn àwọn tó ṣọ̀rẹ́ lánàá tí wọ́n dọ̀tá lónìí. àwọn tó dúró lójú ayé bàbá wa tí ó lọ tán tí wọ́n ṣe kí ni tí wọ́n dọ̀tá fún wa àwọn èèyàn lè púpọ̀ wọn burú. ìrìn ẹlẹ́ẹ̀kẹta tálùkùrá. wà mí ni wọn mú sábìkù bil khayrati bi'idhnillah. Huwa al-fadilu al-kabir. Fadilu al-kabiru òun náà ni gbogbo ń tẹ́ rí lónìí. Fadilu al-kabiru tálí Kùránì sọ. Jannatu adini. Òun náà ni gbogbo ń tẹ́ rí bí lónìí. Ẹ bá mú kí n wá tọrọ bàbá wa TV mọ̀ mú ó bá mi. Ẹ bá mú bàbá wa TV mọ̀ of Lagos. Ẹ dákun ti torí tọ́lọ́hún. bàbá wa TV mọ̀ of Lagos. Èmi ti tọrọ àdúrà fáwọn ọmọ. Ẹ wá bá ń tọrọ
fún bàbá ìyàwó. bàbá ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n. ẹ̀gbọ́n wa ni wọ́n. àfáà mi ni wọ́n. lóòótọ́ ọmọ àfáà wọn ni mí. owó àdúrà bàbá síbi mọ́mọ́ Lagos nù. ọlọ́run dákọ̀ ọlọ́run jàre yín pẹ́. àyà kó bọ́lá ṣe kàdà. Ya Rabbi ya Gafar ìgìfìrí lè ṣùgìlù ni ó lólùfẹ́ wa. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. jọmọ ẹja ṣe amínà lẹ́ẹ̀kan náà ẹja panupọ̀ ṣe amínà. آمين يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. ọ̀dọ́ àbá sátánù là ń lọ báyìí gẹ́gẹ́ bó ṣe wà lórí ètò yìí wọ́n sì tún bá ẹ̀ program yìí wà bẹ́ẹ̀. kò sí ọ̀rọ̀ kankan lẹ́yìn tí ẹ bá dá lùdú ńgbà tẹ́mi fẹ́ ṣàdúrà yẹ ṣàánú mi o. ayára mẹ́ta. nígbà tí bàbá wa ọ̀dà ọkọ àti ìyàwó máa bọ̀ tí bàbá wa Sulihat Oluwatobiloba. Mawlana Sulihat Bello. Khalifah al-Khulafah. Khalifah al-Khulafah. gbogbo Lagos State káfẹ́tàn wà máa jẹ́ àwárọ̀ ha. nígbà tí wọ́n ti ṣiṣẹ́ tí ó yẹ kí gbogbo àwọn àfáà ṣe. Akramakumullah. àdúrà ni akramakumullah àdúrà mi sí wọn ni pé k'Olúwa bá mi ṣe wọ́n lẹ́lẹ́mìí gígùn. amiina ya Allah. k'Olúwa má kánjú pa wọ́n fún wa. àmín. bàbá wa Sheikh wa Mustopha Zuglol. Mawlana Zuglol. láti ìlú London. bẹ́ẹ̀ yẹn ò bá tẹ̀lé wọn dọ̀hún kò ní mọ báwo lọ́lọ́run ṣe gbà wọ́n láàyè sí. masha Allah Mawlana Zuglol. àwọn ambassador wa nílùú UK ni bàbá wa Zuglol tó jókòó yìí. nígbà tí wọ́n invite mi kí n wá sọ́dọ̀ wọn ní London. àgbàlá tí wọ́n fi mí sí nígbà tí mo dé Nàìjíríà gbogbo àwọn ọmọ ni wọ́n mọ̀ pé a lọ rìn àjò. La ilaha illallah. ẹ mọ̀ tó wá kún mi lójú ẹ wo bẹ́ẹ̀ ṣe tẹnubọ́ ayé al-Qur'an ẹ tún mú gan mọ́ ajánà sí lẹ́nu tẹ́yìn bá lọ bẹ̀yẹn atẹ́gùn máa ń jẹ́ kí wọ́n gbàgbé ntí a gbé kúrò nílé ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwọn àfa kò jẹ́ kẹ́yìn gbàgbé. alhamdulillah. ọba tó ṣe yín ní ọmọ rẹ̀ fún bàbá tí wọ́n máa bẹ̀rẹ̀ pé kí lè ṣe ń sọ̀rọ̀ báyìí Olúwa má padà sọ yín dàdàkúdà mọ́. amiina ya Allah. àti gbogbo ilé bàbá mi lápapọ̀. amiina. àwọn bàbá wa lẹ́dẹ̀ẹ́ gbogbo wọn ni mo kí lápapọ̀. sahalan bikum. ọkọ àtìyàwó ẹ̀yin lẹ mọ wọ́n mú tiẹ̀ fún yàwó kó bá yàwó fi sọ́wọ́. aya rahmatan وسعت كل شيء. Gawsu Shabab. Gawsu Shabab. Al-Mubaraku le mi máa pè. mi buruji bàbá ni wàá sí agbáyé kí ọ dáadáa. ẹ nàró kẹ́ máa fi sọ́ kẹ́ máa yà yín. aya rahmatan. èmi ò mọ èyí tó jẹ́ ti ìyàwó mi ò mọ èyí tó jẹ́ tọkọ n tó dáa jù náà ni kò ní kí kálukú mú tiẹ̀ ń bẹ̀. ètò ìdáná. kò dáa kí àfa àgbà máa dárú òrùka báyìí mọ̀ wọ́n ti mọ bó ṣe mọ arẹwà sì ti dé ó yà fi tiẹ̀ sí lọ́wọ́ kò na ẹ̀yẹ́ máa yà wọ́n. Allahu akbar Allahu akbar Allahu akbar kabira wọ́n náà wàá fi tiẹ̀ sí lọ́wọ́ gbadà. Allah. Aha. Masha Allah. Masha Allah. Masha Allah la quwwata illa billahi al-aliyyil azim. wọ́n ní kí n ṣàdúrà fún gbogbo ìlú Ẹdẹ lápapọ̀ tó jẹ́ ìlú wa alibarika tó wà nínú ìlú náà Ọlọ́run máa mú kó ń bẹ̀ láyéláyé. wọ́n ní kí n ṣàdúrà fún ìjọba gbogbo àwọn gọ́fìmẹ̀ntì wa nínú ìlú yìí látọ̀dọ̀ gọ́fìnà wa Adeleke Olúwa máa bá wa kún wọn lọ́wọ́ ọlá àná Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọba Olúwa ló mẹ́rú ẹ̀ Ọlọ́run ló mẹ́rú ẹ̀ tó jẹ́ aṣojú àwa àfà nínú ìlú yìí Ọlọ́run má pa fún wa. amiina. àfa wa lápapọ̀ níbẹ̀ látọ̀dọ̀ bàbá imam àti bàbá Jánásì. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. DJ okay ọ̀ya àti parí tàwọn alfa aláyí tẹ̀lá DJ okay. DJ okay.
ọmọ ya. second half fúláwà yìí àgbádá lẹ́ni. Alhaji Sauti ti dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ونستعينه ونستغفره